Alhamdulillahi wassalatu wassalamu ala rasulillahi amma ba'd. Ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu àfáà náà, àfáà máa ń fa lútí, ọ̀rọ̀ tó bá ní jẹ́ púpọ̀ ni. Bóyá ọ̀rọ̀ tí àwọn àfáà wa tí wọ́n ti ń sọ látijọ́ yìí náà ni ò tó ni, bóyá wọ́n ti ń tẹ̀lé ìfẹ́ nú ni, tó gbọ́ ẹkú ti yí òun náà níbi tí ọ̀rọ̀ dájú kọ. Kì wá ń ṣe pé mo fẹ́ defending tí ó wà defendable, mo kàn fẹ́ yọ èyí tó kan èmi ń bẹ̀. Bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ tí mo ń sọ yìí kì í ṣe pé bóyá àwọn àfáà wa wọ́n gbọ́dọ̀ mọ̀ sí, lóòótọ́ wọn tẹ̀ padà rí. Ó wá ṣe é ṣe kí wọ́n bá wa wí sí wípé èyí ṣe tó fi wá sọ̀rọ̀ eré. Torí kí mi mọ̀ pé kò ní da èèyàn ní rí bákan títí ká wá parọ́ mọ́. So ó yẹ kí èèyàn lè defend ẹ̀ léyìí tí ò mú èébú dání. Torí gbogbo nǹkan tá à ń ṣe yìí náà, àmọ́ kí Ọlọ́run bó bi wá sábàbí tá a fi ń ṣe. Tó bá jẹ́ pé ìmọ̀ tá à ń wá ká lè fi bá ágìw ni àbí ká lè fi ṣàtakò ni, mọ Ọlọ́run bá náà ní orí inú ọkàn wa, ó sì rí ogun tí ń lọ. Èyí tó wá kàn mí nínú ọ̀rọ̀ tí àlùfáà sọ òun náà ni ọ̀rọ̀ àfáà wa bàbá wa àgbà ilé ìdá tó tí ogun wa náà mọ̀, tí wọ́n sọ pé wọ́n lọ ṣe tíjà ni. Ọ̀rọ̀ tí ò jọra wọn làfáà ń sọ, nítorí pé bàbá wa ilé ìdá ní tá à ń pè ní tíjà òun lẹni tí ń wáyé pé dákun ẹgbàá mi síṣẹ́ láti máa jẹ àti mu. Torí pé Sheikh Adam alayhi rahmatullah, a gbọ́ pé àwọn náà lọ tíjìrí ní Ansarud-Din. Náà wọ́n ní pé Sheikh Adam alayhi rahmatullah àwọn náà lọ ṣe tíjà ní Ansarud-Din, káà náà wá sọ pé tíjà ní bàbá bá lọ, ó tàbùkù wọn. Sheikh Adam wá fún ìkún lọ́wọ́ ni wọ́n sì kún wọn lọ́wọ́, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti ń sọ wípé ẹ̀kọ́ àwọn ilé kí ó kan lọ́wọ́. Ó bá tiẹ̀ jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n fi ròyìn bàbá, kò sẹ́ni tí ó bú bàbá tí nǹkan náà ní máa kan. Torí pé agbọ́ lẹ́nu yín náà wọ̀bí ayé pọ̀ wà bẹ́ẹ̀ sí pé gbogbo ilé kí ó lẹ́yìn náà ń kílìmù náà nísìn, àmọ́ ọ̀rọ̀ kan mí bẹ̀rẹ̀. Ó wá jẹ́ pé wá lẹ́rìí rìsíptì àbí ẹ̀rí witness ashahid tó jẹ́ pé wọ́n jẹ́rìí sí pé ó yá gbowó oṣù rẹ̀ tí Sheikh Adam, tẹ̀bí tí wọ́n bá rí ń jọ́ náà ni wọ́n jọ ń jẹ. Wípé ẹ̀jẹ̀ máa ṣe tọ́lọ́run bá lọ. Ẹ sì jẹ́ ká sọ fún yín o, gbogbo ẹni bá ti ń kọ́lé irọ́, béèyàn bá ti ń kọ́lé irọ́ láyé yìí, náà béèyàn bá ti ń kọ́lé irọ́ láyé yìí, àbí ó ń fi irọ́ bo òtítọ́ mọ́lẹ̀. Torí pé gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe yìí náà, ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ òtítọ́ ni láti fi pọ́nra yín lé. Àdèmọ̀ yìí pé àwọn àfọ òrẹ́ yín níṣẹ́ bẹ́ẹ̀, bó bá yá tẹ́ bá wá parí ọ̀rọ̀ ẹni pé kò síjà. Ọ̀rọ̀ tẹ́ ẹ ti sọ ni ó fi ń hàn wípé ẹ̀mí yín ò dá sí wa. Báwo ni ò ṣe ní síjà tẹ́ máa wá lo àwọn bàdágà àwọn oríṣiríṣi ọ̀rọ̀? Ṣé ọ̀rọ̀ yìí ṣe rò pé bí ìgbà tẹ́ ń lo bàdágà fún wa ni pé bàdágà yẹ yín jù wá lọ? Lórí Ọlọ́run bá nínú ayé Al-Qur'an ń sọ fún wa pé wala talbisul haqqa bil batil, ẹ̀yin máa wá sọ irọ́ fún òtítọ́ mọ́ táwọn èèyàn fi wá rí pé irọ́ ni yóò padà hàn. Wa taktumul haqqa, ẹ wá ń fi òtítọ́ hàn, àmì ẹ̀ ń pa òtítọ́ mọ́. Wa antum ta'lamun, ẹ̀yin náà sì mọ̀ tó pé mo mọ̀ pé ìwọ náà afá máa ń fàlú tí ìwọ náà mọ̀ pé ogun tó ń sọ òun náà. Má jẹ́ kí ìfẹ́ àníjù kó bọ́ níwájú Ọlọ́run. Gbogbo yìí dẹ̀ ń ṣe ibi gbà ẹ̀yin kẹ́kẹ́ lọ ta markaz, ẹ̀yin lẹ́yìn gbé jáde tó pé bàbá mudir àwọn àrán yín gbogbo iṣẹ́ tẹ̀ ń jẹ́ yìí, ẹ̀yin náà lẹ́ dìde tẹ́ máa jà fún nǹkan tí ó yẹ kẹ́ máa jà fún. Innama yaftaru al-kadhiba alladhina la yu'minuna bi ayati Allah, àwọn àmì Ọlọ́run tó ṣe, àmì Ọlọ́run tó gbé sọ́dọ̀ àwọn kan, ẹ wá ń dáadáa parọ́ pẹ̀lú àwọn àmì Ọlọ́run bá náà. Ulaika humul kafirun, àmì ulaika humul kadhibun, ẹ̀yin gẹ́gẹ́ ní ẹ̀ ń parọ́. Ẹ sì máa ń pé gẹ́gẹ́ bá àtijọ́ ké, èmi ké ìwọ náà ké pé la'natullahi 'alal kadhibin. Èyí àyà yìí ṣe ó kọ́mọ̀ nínú Al-Qur'an. Kò ní dá kéèyàn kọ́lé irọ́ kó wá wò pé yóò máa bẹ̀rẹ̀ gbére o. Bẹ́ẹ̀ sì ni gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ẹ̀yin lẹ́ ń fà. Tó pé kò sí táwọn bá dé, àwọn dákọ̀ bàbá alájí àgbà fáàgbà á sì dákọ̀ bàbá Sheikh Adam bàbá alábọ̀wájí. Àmọ́ gbogbo yìí tẹ́ ń ṣe yìí ẹ̀yin lẹ́ ń create hatred. Àmọ́ èyí tó kẹ̀kẹ́ mi ń bẹ̀ ni wípé tó bá ti jẹ́ pé tẹ́ ṣe fẹ́ máa ṣeré, ẹ má máa mẹ́nu bà ọ̀rọ̀ àdàbíyà máa wò. Ẹ̀yin náà mọ́wọ́ ẹ̀sìn kan jáde ẹ máa sọ, ṣe báwọn èèyàn máa sọ ni. Ó ti jẹ́ pé gbogbo ìgbà tí wàhálà bá dé ìwọ náà ló ta pẹrẹ ló bọ́ síta. Faman assasa bunyanahu ala taqwa min Allah wa ridwan khayrun am man assasa bunyanahu ala shafa ju'fin har. Ṣé ẹ̀yin tẹ́ ń pa ọ́ lẹ́ dájú ni? Ẹ̀yin tẹ́ ń kọ́lé irọ́, ṣé ẹ̀yin lẹ́ dájú àbáwọn tí wọ́n ń kọ́lé òtítọ́? Adákẹ́ kí ìsára yín, ìwọ náà níbi ọ̀rọ̀ tó ti mọ́ ara rẹ nísìnyí. Ká wá sọ pé nígbà tí ẹ má jẹ́ ń sọ̀rọ̀,
torí pé tí n bá ní sọ̀rọ̀ ó lè jẹ́ pé nǹkan mi ò ṣẹlẹ̀. So àmọ́ bọ́ wá ti jẹ́ pé ẹ máa sọ̀rọ̀ fi quenched, so ẹ máa mọ́ fi quenched, ẹ máa fi quench àwọn tí ò yẹ kẹ́ fi máa quench àwọn àlùfáà wa. So you stop doing all those things because it can create a lot of chaos. So it causes a lot of jamboree in the midst of people. I feel it. So níparí tó kí mi náà lẹ́rìí lọ́wọ́ bá ti kéré máa yé bá ti ẹ̀ sọ pé àbáwọn bàbá yìí sáré àríyá rahmatullah ká tó kú tó kí gàdá lọ sí Zumurọ̀ ń gánà èmi máa sì ń lọ sọ́dọ̀ wọn wá lọ ń kí àwọn bàbá àti àwọn ọmọ wọn táwọn náà tún jẹ́ àfáà fún mi. mo wá dọ́dọ̀ bàbá ń jó ní níjọ́ náà bàbá ń sọ pé ọmọ agbódé wò ní ọ́ níbo ló ti wá mo ní kí ọmọ lọ́rùn ní mi ládùúgbò owó ọlọ́jẹ́ ilé ibo abúra masha allah rahman wọ́n ní pé a ti wá sí àdúgbò yìí wọn náà rí àwa ti Sheikh Adam àwọn ẹlẹ́bọ àwọn gbogbo wọn wà ń bẹ́ ń gbà náà àwọn ọlọ́jẹ́ àwọn elégún. So fẹ́yìn tẹ́tù máa sọ pé àwọn ọmọ kìíní tẹ̀ ní ìyún fún yín látọ́gbà àwọn ti wá ṣe wà sí ń bẹ̀ wọ́n sọ ní sọ àpọ́nlé ni ò wípé ọlọ́run bá kẹ́ bàbá bá kẹ́ láyé ọlọ́run bá kẹ́ Sheikh Adam wọ́n tún ṣàdúrà. So irú èyí wọn la fẹ́ àmẹ́yìn kẹ́ ń da gbogbo ẹ̀rú. So ìwọ àfáwà máa ń fà lùtì hadakallah kọ́lọ́run fi ọmọ nàdé ẹbí ò ní sọ jù báwọn lọ. Ọ bàbá Sheikh Adam wọn gba bàbá ní ìlànà tíjà wọ́n jọ àsásà lè kéwòn ni wọ́n jọ àsásà rẹ̀ ní gẹ́gẹ́ bíi pé ilé kéwọ̀ ọ̀rẹ́ wa bóun náà ni ó ti dá wọ́n á sì claim ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ pé àwọn kan dán claim àwọn ilé kí ó tó yẹ kẹ́yìn máa claim bọ̀ kò sí tó kémi èmi kàn fàáyọ mọ́ kàfi ìsàkàwé ọ̀rọ̀ ni o torí kọ́ ọ̀rọ̀ ní bí ọ̀rọ̀ wa káà náà wá sọ pé nígbà tí ó ti rí báwọn náà àwa náà so ẹ má jẹ́ aṣoore takú síbẹ̀ ẹ jẹ́ aṣoore gbójú kúrò ní gbogbo ẹni tẹ́ ẹ ṣoore fún ẹ ti gba ládá láti bí ìsọkúsọ ìwọ náà sì ni wọn ló ń fà tó pé bàbá Mudiru Markaz làwọn àlùfáà àgbàlagbà wọn ní gbogbo eré ó yẹ kí wọ́n lé ọkàn yọ kúrò ní torí pé ó fẹ́ máa ń dá nǹkan púpọ̀. Wassalamu alaikum.